sí Koikimedia, bringing the world closer to your doorstep. Àwa ní Silvertown, ní Silvertown yẹn, níbẹ̀ ni àdúgbò tá wà tó súnmọ́ City Airport fáwọn tó bá mọ London dáadáa. Èmi náà ni Olayomi Koiki tí gbogbo yín mọ̀ sí Koikimedia. Mo máa ń like tí bá rí àwọn estate agent báyìí, gbogbo àwọn tó ń jalè tó ń jí wa ní nǹkan ní Africa, àwọn jẹgúrú jẹrá olè, àwọn politicians, àwọn olóṣèlú, gbogbo àdúgbò tó máa ti ń fẹ́ ra lé sí lélẹ́yìí, tó máa ra flat síbẹ̀ ní thousands of pounds tí wọ́n kówó ìlú, owó tó yẹ kí wọ́n fi tún gbogbo agbègbè ṣe, àwọn nìkan wá ń ṣe kí ni wọ́n ń dajẹ́. Tí a bá rántí pé gbogbo ìgbà la máa ń sọ fúnra wa pé lẹ́yìn mi àwọn estate agent ni mo ní láti wo prices wọn, because mo láìdíà èlò ni àwọn ilé máa wọ́n ní bíbáyìí, kò ń ṣe nóbì wàsá. Rent bíbáyìí surface train àbí ló ń lọ lókè yẹn DLR, so àwọn rent bíbáyìí ó wọ́n nóbì wàsá, £1,800 per month. E14 ní location bíbá eléyìí £2,900 per month. Àwọn ibi táwọn olówó Nàìjíríà táwọn ọmọ wọn ń gbé leléyìí, àwa tó kù àwa ń gbé lẹ́yìn gbogbo gbèríko kọ́lọ́n kó ṣàánú wa. Ṣòro èrè tó ń ta bíbá, so tẹ́ bá rí 450,000. These are not very cheap, very very expensive. This is ibi táwọn olówó Nàìjíríà tó jí owó tó máa wá ra lé sí bíbá tó máa fi rent, tí owó tó ní kó fi ṣe gbogbo project nílé wá kówó yẹn àtẹni tó jẹ́ problems back home. Ẹ má bínú, the network is not very great. Look at all the beautiful houses. Ẹ máa rí táwọn celebrity tó bá wá láti Nàìjíríà kọ̀ọ̀kan náà, àwọn ọ̀rẹ́ wọn tó ń gbé ní bíbá wá ṣe video shoot. These are very exclusive area, as you can tell, but they are very very expensive. No be my mind. Gbogbo interface sọ fáwọn èèyàn wa pé àtàárọ̀ ni mo ti ń gbọ́ tí plane tó ń lọ sókè. That ẹ má bínú ẹ̀yin tí ẹ wà níbí by the network on the Facebook this morning. Look at the beautiful location and the reason. Mo kí Alájà Belikis, salamu alaikum, ẹ káàárọ̀. Èmi náà ni o, wọn ní fẹ́ lómi ṣe mí tí gbogbo yín mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorstep. Can you see the beautiful view? This is where majority owó Africa ibi tó kó wá lélẹ́yìí. Táwa bá ń struggle ní Africa, especially ní location 419 tẹ́ ń pè Nàìjíríà, àwọn ilé a máa fi owó wa máa fi ṣe kíni, wá máa fi ṣe development. Àbí ṣèbá wa la gọ̀, àwa la stupid kàdákẹ́. Àwọn èèyàn ló ń lọ olúkálùkù, ẹni tó ń lọ sí training, ẹni tó ń lọ síbi iṣẹ́, ẹni tó ń wáṣẹ́ lọ. You must have something to be doing, and that is exactly why we are saying, okay, Mr. Adeniyi, Akeem, good morning. I am not too far away from Mutiribi táwọn Davido, àwọn celebratory, sorry, play training lọ around lọ yẹn, sorry, òun ló ń lọ lókè yẹn. DLR lélẹ̀ níbi táwọn ẹ̀gbọ́n mi triple DRS, àwọn Àyùbá, ó ti sanwó dínà. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbọ́ pé ní October tó ti ń súnmọ́ pé bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ní UK, ẹ tètè wá ra dinner ticket yín kó tó di pé ẹ lè ra níjọ́ yẹn, ẹ gbọ́dọ̀ ra in advance ni, kò sẹ́ni tó máa ta ticket níjọ́ yẹn. So if you want to come, Ọlọ́run àbò gbogbo aláṣìírí yàn kan náà ti pè mí láti Dublin pé Mr. Koiki, a fẹ́ dinner ticket, a dẹ̀ máa ra fleece tí a máa wọ̀. Èmi náà ti sanwó fleece mi lánàá, mo ṣe san lánàá ni. Iṣẹ́ pọ̀, kò dẹ̀ sówó nígboro kó pẹ́ fún wa. Ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí Facebook. Ọkọ ya mo kẹ́ brother mi, gbogbo àwọn ilé tẹ́ ń rí lẹ́yìn mi, gbogbo àwọn ilé ti máa rá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa shoot video, film. This is fleece yẹn nice gan. Kọ́lọ́n kó bọ̀ aláṣìírí náà ni. Gbogbo ta ṣe sọ pé a need owó tó pọ̀. Ẹ̀yin tẹ́ wà nílé, ẹ̀yin náà gbọ́dọ̀ ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Irú nǹkan ta fẹ́ kí ilẹ̀ Yorùbá rí lélẹ̀ kó dàbí London, kó ju London lọ, so that ní máa show video UK fún wa in another 30 years.
àbọ̀rọ̀ mi yẹn nísìn ní láti máa show video America video gbogbo bí ta bá wà. This is the reason why we are asking for Yoruba nation. Ẹ má yẹ kẹ́ni kankan fún lèyìn o pé Yoruba country ariwo. Mo wà very close to the city airport. It's a private hangar. Táwọn mo ní hangar táwọn tí wọ́n lọ ní táwọn tó ní private jet. Àwọn bíi Davido, àwọn Burna Boy, gbogbo àwọn Wizkid tó bá wá sí London area ìlọ máa ń pààkì bí a ti bá fẹ́ tí bá máa drive láìpẹ́ nísìn àwò tá bá lè ṣe ẹ̀bọ̀ mo ti ṣe short video lẹ́ẹ̀kan. So ẹ̀yin èèyàn wa n tí mo kàn fẹ́ ká tún mọ̀ láàárọ̀ yìí ni pé ọwọ́ ọ̀dẹ̀ ń dúró nílẹ̀ ní UK ṣẹ́rí ọwọ́ kò ń dúró. They keep going on and on. Restructure, wọ́n máa build, wọ́n máa lay pipe, and everything will be working. Ìkan ọ̀dí kan lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ò tí ì dé láàárọ̀ yìí nísìn. So but very soon wọ́n máa dé, èèyàn kan ló ń ṣe delivery lọ yẹn. So everybody has a role in the society. Àwọn kan ló ń lọ sí wọ́n lọ wọ train, wọ́n lọ wọ DLR yẹn òun ló ń lọ sí Woolwich. Mo kí gbogbo ẹ̀yin ará Woolwich, ẹ̀yin Nigerians tí ẹ wà ní Woolwich, ẹ ti gbọ́ pé a máa ṣe Yorùbá Nation Rally ní UK níjọ́ Saturday. Mo mọ̀ pé ọjọ́ òwò ni, but a gbọ́dọ̀ fi ọjọ́ kan sílẹ̀ torí pé Tinubu ti fìyà jẹ àwọn èèyàn wa. Everybody struggling. Ìyẹn Jagaban ó ti fi ebi pa àwọn èèyàn wa. Train yẹn ló wà lókè yẹn, òun ni red yẹn, kò sí driver nínú ẹ̀ o. Mo ti show yín rí, kò sí driver nínú ẹ̀. So automated ni, though conductor wà nínú ẹ̀. So Tinubu is the man. Ó dá ẹnu ẹ̀ ní gbogbo àjọ wa ẹ máa tanra yín. Tinubu is the man, ìyà ń jẹ yín àbí. So Tinubu is the man. Àdúgbò lẹ́yìn gbé o, ṣé Nàìjíríà lẹ́wà? Tinubu is the man. Ẹ máa tanra yín. So Tinubu tó wá London kan tó dàbí àwọn tó ń ṣe security jaga bandit, gbogbo àwọn criminals tó lórúkọ bàbá wó lọ́wọ́ tó fi deceive gbogbo ọmọ Yorùbá. So gbogbo àwọn olè ẹja yọ ọmọ àlè kúrò àti yọ lòṣì ẹ̀ kúrò lórí platform, àwọn bomb bastard. So ẹ̀yin tèmi NHS mo mọ̀ tó ń ṣe níbẹ̀ yẹn, but night break hospital ni ẹ jẹ́ n wò bí a mo lè stroll lọ síbẹ̀ kẹ́kọ̀ọ́ rí briefly. Hospital nìyẹn cherry. Staff and contractor car park, please respect our neighbors. Nightingale Hospital, NHS. In a society ẹ gbọ́dọ̀ lè sọ pé yes, cherry gbogbo àwọn ilé yẹn, gbogbo àwọn ilé tán mo ti yọ máa lè kúrò bomb bastard ní olórí burúkú máa lè. Àwọn tó máa ń fún ní 5,000 kọ́ wá da program rò nìyẹn. Mo kí ẹ jàre ọkọ ya. So ẹ̀yin èèyàn wa ẹ má kí wọ́n gbé irọ́ lé yín lọ́wọ́ pé Nàìjíríà ṣì máa da, kò sí àwọn kan tó fẹ́ dánú Nàìjíríà. Irọ́ pátá ló wà níbẹ̀ pé Nàìjíríà máa da yẹn, irọ́ ló wà níbẹ̀. So mo kí gbogbo alẹ́ nǹkan sí train yẹn ló tún lọ lókè yẹn, òun ló ń rọra ń lọ yẹn, ó ti lọ báyìí. So ẹ jẹ́ ká túbọ̀ máa sọ fún Ọlọ́run pé bẹ́ẹ̀ ni NHS National Health Service òun ló ń tọ́jú wa ní UK. Ò ní ìdòwò train yẹn ló tún ń bọ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn. So kò dẹ̀ ń ṣọ̀fẹ́, ó máa sanwó ni. Olúyọ̀lé Ìbàdàn mo kí ẹ, gbogbo ṣẹ̀rí train yẹn ló ń lọ ní the other side lọ́hùn. So ìmí ti ń lọ ní the other side yẹn, bọ́ ṣe máa lọ nìyẹn in out tọ́ máa kérò lọ. Mẹ̀sí olóyè. So ẹ̀yin yọ wá, so ní ṣe lásán ṣe train yẹn òun ló ń lọ lẹ́ ń rí lára wọ́ yẹn. So mo mọ̀ pé gbogbo eléyìí la ṣe ń sọ pé development tá a ṣe fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ó kọjá bẹ́ẹ̀. Development tá a fẹ́ ṣe is a big one, but a gbọ́dọ̀ pull out of the structure tá a wà nínú ẹ̀ nísìn. Tá a bá ti pull out of the structure ó máa wà very easy. Mo kí Mr. Taofik Ọláwùnmí, mo kí yín sir. So
agbọ́dọ̀ kọ́kọ́ jáde. Mr. Ajayi Gabriel, good morning. Mr. Taiwo Oluwasegun, good morning. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa lọ lórí ìrìn àjò yìí. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Wọ́ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣá. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní UK. Ẹ̀yin tẹ́ bá wá sọ pé shut up, àti shut up, àti shut up. Ẹnu ẹ̀ ní gbogbo àjọ wa. Mo kí Mr. Ogundare Kunle. Mo kí mọ̀mísí mi náà. Mo kí àwọn family tèmi náà. Ọkọ̀ àmúmọ́ra. So ọdẹ kọ́ àdúró tì. Àbí torí pé Nàìjíríà bó ṣe wà yẹn kò sí anything tó lè ṣe sí mọ́jú pé kólúkálukú kò ń ṣèjà pé ká break yẹn kò ń ṣèjà kólúkálukú máa lọ nílọ tiẹ̀ weather yẹn dẹ̀ cold láàárọ̀ yìí kódà mo wọ támáwẹ̀ ìtẹ̀fẹ́ ká máa ṣe ni àbí ká máa wọ támáwẹ̀ ṣòfẹ́rí támáwẹ̀ mi mo lè fi wọ́n ẹ̀ torí òtútù ni mò ń bọ̀ ẹ jẹ́ n wò bí àwọn lè mú so mò ń bọ̀ ẹni sùúrù ẹ jẹ́ n kọ́kọ́ gbé so ẹ jẹ́ n gbé wá báyìí sórí táwọn wọ̀ sórí támáwẹ̀ mi sórí támáwẹ̀ lélẹ̀ torí òtútù ni èmi ò láìkò òtútù ìyẹn ló fẹ́ ká wà nù ẹ̀ kò ní da fún bàbá ò ní ṣoríire sórí òtútù àwa tá a jẹ́ ọ̀dọ́ gan sef a ti ń complain torí támáwẹ̀ ni a máa ń wọ̀ sábẹ́ socks mi lélẹ̀ támáwẹ̀ lélẹ̀ òun ní sórí támáwẹ̀ ló ń pè kò ní da fún bàbá ẹ̀ ó fẹ́ ká àwọn àgbàlagbà tó ti wà níbẹ̀ for 40 years sórí támáwẹ̀ sórí mo ti bẹ̀rẹ̀ sí wọ ṣòkòtò ẹ̀ aṣọ ẹ̀ bọ̀ mo ti ń wọ ṣòkòtò ẹ̀ torí òtútù kò ń ṣe ọ́ fi ń ṣeré pa o torí òtútù ni òdìdá fún bàbá ò ní ṣorí ni tó fẹ́ káwa kú sí ìbàyà bì ká máa send owó sí sílé àbí èmi nǹkan tó fẹ́ nìyẹn ká máa ṣiṣẹ́ ká máa fa gbùrù ká máa fowó ránṣẹ́ sí sílé àbí nígbà tá ní wẹ́dà tó dáa lọ́dọ̀ tiwa táwa ń dira bí baba sùwé ní London táwa ń dira bí baba sùwé lamẹ́ríkà ní Canada tẹ̀ tó wá tutù ju bíbá ẹ lọ so ìyẹn la ṣe ń sọ fẹ́yìn tẹ̀ wá ń lé ìyàn kan pè mí lánàá mo ní go into a private conversation ni ó ti gbé nílùú ìrí máa ń sọ fún yín pé tó bá wà nílùú yìí má ṣe mistake pé torí oní visa òun lọ ń bọ̀ tó bá sì lè tẹ̀pa síbí ó ti gbé nílùú ìrí ó wá lọ ṣe mistake ó padà sí Nàìjíríà bó ṣe há sọ̀hún nìyẹn láti 2017 ó ti há sí Nàìjíríà kò lè wọlé mọ́ báyìí so tí máa ń sọ̀rọ̀ immigration tí máa ń sọ̀rọ̀ program pé mo lò 15 years kó tó dá mi lóhùn pé gbàwé o so ẹni tó níwèé tó ń wọlé tó ń jáde visa lásán lọ fún ẹ o lè dé airport láàárọ̀ yìí kó wọlé láàárọ̀ yìí kó rò pé torí o ti ní 2-year visa wọ́n lè band ẹ wọ́n lè sọ pé kí ló fẹ́ wá ṣe wọ́n lè look anything can happen kò ń ṣe pé èèyàn kan ló ṣàṣẹ láti lé no mo fẹ́ kẹ́ máa wọ hospital yẹn lẹ́yìn mi hospital ló wà lẹ́yìn mi yẹn mo kí Mr. Moses Olúwadáre so ẹ̀yin tí ẹ ti láǹfààní àti ṣì ní visa ẹ máa rántí pé kò ń ṣe indefinite stay ló wà lọ́wọ́ yín kò dẹ̀ ń ṣe resident permit visa ló pè wọ́n dẹ̀ ní right British ní right America ní right any other country wọ́n ní right láti withdraw visa yẹn lọ́wọ́ yín 2017 kódà ẹni yẹn send the picture gbogbo London tó wà kẹ́ imagine ẹni tó ti gbé London rí wà kódà máa ká tún wọnú gbogbo ọ̀rọ̀ gbogbo picture wọn tó yà nínú train station tó yà ní different places ní London East Ham gbogbo ẹ̀ lọ send sí mi bó o ti há sí Nàìjíríà báyìí so àdúrà wa gbà so tí bá ti gbé mọ́tò tí mo fẹ́ drive nísìn màá ṣe live màá máa fi wọ̀nyí bí ṣe dúró báyìí nísìn atẹ́gùn fẹ́ òtútù mú kẹwàá imagine àwọn àgbàlagbà àwọn tó ti pé 70 àwọn bí mọ̀mísí wa àwọn tó dàgbà ju mọ̀mísí wa lọ bàbá kan wá wà ní 89 ó wá ní
ẹ̀gbọ́n mi Yẹmí Fátókì kò ní bàjẹ́ fún ẹ ṣẹgbọ́ ìyàn kan ni wọ́n cancel 10-year visa Olúyọ̀lé Ìbàdàn ó ní the same thing they did to Pastor Oyedepo mi ò gbọ́ yẹn wọ́n cancel visa wọn in tó ń jẹ́ ká pẹ́ nílùú òyìnbó nìyẹn because tó bá ní visa ò mean anything wá gba visa kúrò lọ́wọ́ ẹ̀ but tó bá ní stay tó o bá ti ṣàṣìṣe wá cause kò mí pé tó ní stay náà tó bá ṣàṣìṣe tó pààyàn àbí tó wọ́n lè gbà kúrò lọ́wọ́ ẹ̀ so ẹ̀yin tẹ́ ní British passport mo kí í láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ní American passport mo mọ̀ pé kò easy kẹ́ tó gbà yàtọ̀ sí ẹni tó bí sí ìlú yìí nìkan ẹni tó bá ti bí sí ìlú òyìnbó o máa go through immigration kò ń ṣe disease ẹ má dẹ̀ fi bò ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà tẹ́ wà ní Canada ẹ pé àwọn èèyàn kẹ́ sọ fún mo tún rántí ìyá mi Janet Fashaki iṣẹ́ tó máa ń ṣe nìyẹn gbogbo àwọn tó bá ní immigration problem immigration ò ń ṣe tíyàn ń bò mọ́lẹ̀ o mo ní ọ̀rọ̀ immigration o gbọ́dọ̀ lanu kó sọ fún yàn pé ẹ̀gbọ́n mo ní problem pẹ̀lú immigration mi tó bá advice ẹ dáadáa no problem wà tún wẹ́lò mi ìyàn fi bo mo kí Princess Awoniyi grandma ẹni Koiki òtútù bọ́ sí gbòòrò láàárọ̀ yìí àbí kí ni máa ṣe sí mo sọ fún yín gbà kan pé a máa busy nígbà tí mo busy ni ẹ̀ ń rí mi tí mo ń jókòó sínú létí mo ti busy èmi náà busy nísìnyí mo busy èmi náà ní project lọ́wọ́ so journalist gbọ́dọ̀ ní project kò ń sọ̀rọ̀ Yorùbá Nation nìkan la gbé dání a gbọ́dọ̀ ní project because èmi náà gbọ́dọ̀ document kankan Yorùbá country tí ń bọ̀ ìyá mi comfort ó ní ìyàwó kan wọ́n sọ story wọn fún mi nígbà tó kúrò Nàìjíríà some years back wọ́n sí Nàìjíríà mọ́ báyìí nígbà tó dé Dubai wọ́n gbàgbéra connecting flight tó máa gbé wọn ó ti lọ nígbà tó ń wo gbogbo nǹkan pé ẹ̀ẹ́dẹ̀ wọn pẹ́ tó bá wá láti ìlú òkè ẹ má bínú yẹn ará ìlú òkè tó bá ọ̀rẹ́ mi kan náà ìlú òkè ló gbà wọ London kò dé kò rí ó ti di big boy gan níbí báyìí nísìn big boy tó ti bímọ tó ti yá tíyàwó ti wà so àǹtí mi yẹn wọ́n ń gbọ́ mi báyìí nísìn wọ́n á máa rẹ́rìn wọ́n ní Mr. Koiki ẹ wá ń fi mí rẹ́rìn báyìí nígbà tó dé Dubai wọ́n gbàgbéra mo kí Mr. Abioye ẹ bá mi gbọ́ wọlé share button immigration is going to be truly M1 bẹ́ẹ̀ ni plane ló ń lọ tó ń bọ̀ yẹn mo rí ibi tó wà ṣẹ́rí mo sọ fún yín pé City Airport ṣẹ́rí ràn àwọn tó ń travel láàárọ̀ yìí àwọn tí ń lọ ṣẹ́rí ràn aeroplane bye báńkì ìyá mi ẹlẹ́kọ̀ọ́ ìyá mi Táíwò Kíkẹ́ Fásọmí mo kí yín so kí n tó parí ọ̀rọ̀ mi torí àsìkò torí time nílùú yìí is money àwa tá à ń ṣe project gan time is money ẹ̀rí gbogbo àwọn òyìnbó tó ń lọ síbi iṣẹ́ ṣẹ̀rí wọn lẹ́yìn mi wọ́n ń lọ wọ train Ọlọ́run mú wọn náà dé London Ọlọ́run mú ẹ̀dá Amẹ́ríkà Ọlọ́run mú gbogbo wa délẹ̀ Yorùbá gangan torí ibẹ̀ gangan ní Amẹ́ríkà tiwa ibẹ̀ ní London tiwa so àǹtí mi nígbà tó dé Dubai wọ́n náà wọn kàn ń wo everywhere ibẹ̀ ṣe wá yàtọ̀ sí abúlé àwọn ní Nàìjíríà bó ṣe gbàgbéra nìyẹn kí ni kí n já yín sí Yorùbá Nation ni kí ni kí n já yín sí èmi ò ṣe visa o mo polówó visa níbí báyìí o so kí ni kí n já yín sí Yorùbá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wá ní mọ́ platform yìí self determination níbí báyìí mo kàn ń sọ̀rọ̀ immigration ni so because immigration tèmi ti go through ni 24 years mo ti wà ní UK 1998 ni mo wọ̀ lóyìí so lórí ọ̀rọ̀ immigration o gbọ́dọ̀ tidy ẹ̀ up kò dẹ̀ sí kéèsì kan tó good ẹ má yẹ kí èèyàn kan sọ fún yín àwọn ilé táwọn olówó tán ra lé sí ní ìṣẹ́rí wọn tó máa wá ra lé 400,000 600,000 ẹlòmíì ò gbé níbẹ̀ ọ̀nà àbáyọ nìkan ní Yorùbá Nation bí grandma ṣe sọ Awoniyi ọ̀nà àbáyọ kan tó kù fún wa nísìn òun ni pé ká sọ fáwọn olóṣèlú wa ká bẹ̀ wọ́n kó gbọ́ sí wa lẹ́nu kó má yẹ ká dórí M1 torí tá a bá ti wà lórí M1 kò sẹ́nì kankan tó máa bẹ̀ wá so mo kí gbogbo wa bí a ti bá ti fẹ́ take off a lè go live màá kàn fi àdúgbò yẹn wọ̀nyí díẹ̀ so àníṣe lásán àwọn tó ń wa Uber nìyẹn Uber lélẹ̀ nísìn ń tẹ̀wọ̀n bí akémi gan lọ ṣe license Uber mi padà 2015 I used to have a license Uber license but mo renew ẹ̀ bẹ́ẹ̀ ni Koikimedia is not doing visa on our platform self determination lábàá bàbá mi Adébánjí Akíntóyè ni mò ń ṣe o mo kí Afọláyan kò ní bàjẹ́ fún ẹ
mo ní bẹ́ẹ̀ ṣe wà nílé tí ara níyìn yẹn Àṣàkẹ́ TV mú kí ẹ̀yà mi inú máa ń bí mi lójoojúmọ́ ni báwo làwọn governors yẹn wọ́n ṣe development láti 20 years tàbá òkè èèyàn kan nísìnyí sọ fún mi pé o máa ra ticket fún mi kò ń ṣe ọmọ Yorùbá o lára àwọn tájọ́ ń ṣe project tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó ní ṣé mo ti lọ sí stadium lọ́wọ́ ibi tó ti ń jẹ̀ṣẹ̀ ọmọdé mi ò lọ ó ní kí ló ṣẹlẹ̀ ó ní tó bá di December èmi ò mọ̀ ìjà tó ń bọ̀ ní December but tó náà máa ra ticket fún mi pé ká lọ sí Wembley ká lọ wo ìjà. So as we leave you this morning again, we are not here to bring anybody down, we are not here to intimidate anybody. Tá bá ń ṣe pé tá à ń ṣe gbogbo yẹn a kò fi ń sọ fáwọn èèyàn pé ara ni wá tẹ́ ẹ̀ bá rí ẹjẹ́ tún fi wọ̀nyí lẹ́ẹ̀kan sí ká máa wẹ̀ wà nísàlẹ̀ òun lélẹ̀ no be joke ká máa wẹ̀ ní Koiki Work torí òtútù èmi ò like òtútù rárá ṣoríran ṣòkòtò mi lélẹ̀ ká máa wẹ̀ lélẹ̀ òun lélẹ̀ yìí o mo fi sọ́ọ̀tì dé mọ́lẹ̀ ni ìyẹn lẹ́fẹ́ ká wà nínú àbí ká wà nínú òtútù àbọ̀ mọ̀ pé ó máa ń wọ̀mù nísìmọ̀ fílò òtútù gbogbo àwọn àgbàlagbà tó ti pẹ́ sí bíbá tẹ́kọ́ ti padà sílé ṣé mọ̀ pé atẹ́gùn egungun yàn ló máa affect ìyẹn lẹ́fẹ́ ká jókòó tì kódà ẹnu ẹ̀ ní gbogbo àjọ wà so platform wa ò kì í ṣe fún visa o ṣe visa ní bíbá yìí o self determination lábẹ́ bàbá wa Professor Emeritus Adébánjí Akíntóyè mo kí gbogbo lélẹ̀ nǹkan sí Yorùbá nation no going back so mo kí ìyá wa Monica mo dúpẹ́ mo kí gbogbo alẹ́ nǹkan sí ọmọbọ́lájí tèmi Ọlọ́run bá dúró tiẹ̀ Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀yin tẹ́ wà ń lé kò ní fi í sílẹ̀ ìyà tí Tinubu fi wá jẹ yìí Ọlọ́run á ṣèdájọ́ fún torí pé àtẹ̀ mọ̀ pé Yorùbá lẹni tó wà níbẹ̀ àtẹ̀ ní feelings Silvertown bọ́ọ̀sì yẹn ló ń lọ yẹn 241 mo like bọ́ọ̀sì gan Adéwálé tèmi ní gbogbo Àlímọ̀ṣọ́ Àlímọ̀ṣọ́ local government ó tó country fún rẹ̀ ó tó country báwo lọ́sìn máa fìyà jẹ wá Tinubu ló jẹ́ president àtẹ kò tẹ̀ sympathy pé a mọ̀ pé ọmọ Yorùbá ló wà níbẹ̀ ìjọ la fi máa ṣe gbogbo yẹn dà so mo kí gbogbo alẹ́ nǹkan sí àníṣe lásán àdúrà wa gbà ẹ má ká wá fi àdúrà sílẹ̀ àwọn ilé wọn sọ fún ṣàdúrà la máa fi gba Yorùbá nation ẹ má dá wọn lóhùn àfáà mi kan pè mí lánàá ó ní Mr. Koiki ó ní ẹ̀mí mi dẹ́ wà pé kí n wà pẹ̀lú yín ní dínà tí wọn olóyè Ìgbòho mo ní tó bá yẹ pé Nàìjíríà dá ni púpọ̀ nu yín kàn máa lọ ra tíkẹ́ẹ̀tì ni tó bá yẹ pé passport Nàìjíríà dé bí báyìí bó ṣe ń wọlé tẹ́lẹ̀ Margaret Thatcher lọ́nà council ẹ̀ visa free ní Nàìjíríà wọ UK tẹ́lẹ̀ visa free mo kí Mr. Muhyiddin salamu alaikum visa free òun ní Nàìjíríà tẹ́lẹ̀ wọ̀lú yìí ẹ̀mọ́ tó ń pè ní visa ó nídìí visa gbogbo àwọn ọmọ sí mi nígbà tó máa ń wá ní in the 70s títí dé the 80s last born wa bíbá lọ bí sí kó tó di pé Margaret Thatcher council òfin yẹn pé ẹni tó bá bí sí bíbá kò ń ṣe automatic British citizen plane ló tún lọ yẹn. mo sọ fún yín pé mo súnmọ́ airport mo kí Mr. Jerry dádì mi ẹ káàárọ̀ sà. so ìyẹn mo máa ń bí mọ́ sí mi pé kí ló dé tẹ̀ bí èmi náà sí bíbá wọ́n ní Nàìjíríà wọ́ òkè ńgbà yẹn náà ẹ ṣe lè wá bí ẹni tẹ bí in the 80s àwa tẹ bí in the 70s ṣèbí mi lè kẹ́ wá bí sí bíbá wọ́n ní Nàìjíríà wọ́ òkè so there was no reason for her to come and give birth in this country. àwọn èèyàn tó wá bímọ sí bíbá nígbà yẹn kò ń ṣe pé torí ohun wọn kọ́ wá bímọ wọ́n kọ́ bímọ yẹn pé bí ẹlòmíì oyún yẹn ibíbá ló ti mú mọ́lẹ̀ àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn so àdúrà wa gbà àníṣe lásán olóyè Ìgbòho ni máa kí gbogbo yín wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí platform wa láìpẹ́ wọ́n máa bá wa sọ̀rọ̀ láìpẹ́ ó kù díẹ̀ so but for now ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa bẹ̀ Ọlọ́run kó jọ nínú ọlẹ́ kó má jẹ́ kó pẹ́ mọ́ because the longer tá a bá pẹ́ sínú Nàìjíríà ẹ ní láti sọ fún mi Mr. Muhyiddin báwọn èèyàn sọ́fà èyí lẹ máa sọ fún mi pé èèyàn sọ́fà ṣé gbogbo yín tẹ wà ń lé family lájọ jẹ́ náà ẹ mọ̀ pé gbogbo wa ti di family nísìn èèyàn mélòó la fi máa fún lówó oúnjẹ lójoojúmọ́ kí ló ń dún lára mọ́tò ilé ìkẹ́ báyìí exhaust pipe ẹ̀ ti já
so ẹ jẹ́ kí n máa lọ so à sọ̀rọ̀ later mo kí bàbá mi Jerry so màá come live padà tí bá ti ready. One love, bye for now.